en tí ó kún àdúà lọ́wọ́ tí ó jẹ́ kádùá fò kádùá máa bá òkú òun náà níṣẹ́ rẹ̀ téèyàn bá gbáyé ṣe àdúà ni ó tún wá sọpọ́ọ̀tì rẹ̀ ní lóòótọ́ wa ń lé sálílẹ̀ ìsáni illa ma sa'a èyí tó bá ti ṣe but èyí tó ṣe yẹn àtharu nǹkan tó ṣe ó máa bẹ́ ńlẹ̀ láyà mí ni nahnu nuhyil mawta wa naktub ma qaddamu wa atharahum in tó fi ilẹ̀ ní kò ní tán. inna nahnu nuhyil mawta. tó bá wùwárí láyé tó ń ṣe dáadáa sáwọn èèyàn sọ ẹni tó ń tán bí ṣe kò wùwárí. khayru ayyamil fata khayru ayyamil fata yawmun nafa. èyí tó dáa jù nínú gbèsè ayé téèyàn bá lò ní kọjá sí pé ọjọ́ tó ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn ráǹfààní látara rẹ̀. iná khayri abqa ma. ntọ́ bá wá ṣe nínú iṣẹ́ rẹ̀ ní abqa ma sọ́nà òní ó ṣe nǹkan tó ṣe ní ó ṣe kù. ma yanalul khayru birri wala yasudu zari'u illa ma zara. la yunalul khayru bisharri èèyàn ò ní ṣe eré kó fi gbàbí èèyàn ò ní gbin àlùbọ́sà kó a fi ká ẹ̀fọ́. la yunalul khayru bisharri wala yahsudu zari'u illa ma zara. ẹ tó gbìn kan yín tó gbìn ló kà yín tó bá gbìn ó kà. inú kéèyàn wá níṣẹ́ rẹ̀ kalẹ̀ òun náà ní kéèyàn lọ́mọ tó sì jẹ́ àfa. Allahu akbar. inú iṣẹ́ rẹ̀ ni òun ni kó bímọ kó sì lọ́mọ kó jẹ́ àfa tóun náà bá jẹ́ àfa tọ́mọ rẹ̀ jẹ́ àfa sẹ́mi ayé pé ire ràn lọ́nu ni. Allahu akbar. torí pé ó kà á dì sí pé ìzámẹ́ tabnu ádámà nǹkan àánú àmàlò illa min salasin min sadaqatin jariya atharu leyuni aw ilmin yuntafa'u bihi atharu leyuni aw waladin salihin yad'u lahu abomata ma tara rẹ̀ rántí rẹ̀ pé bí bàbá rẹ̀ ṣe ṣe ó sì hùwà báyìí bí bàbá rẹ̀ ti hùwà nù ni èèyàn rẹ̀ ni bàbá rẹ̀ náà ìwà rẹ̀ ló hù yìí wọ́n máa wá tara rẹ̀ rántí ṣàdúà fún bàbá ni. Allahu akbar. waladun salihun yad'u lahu nù. Allahu akbar. kì í ṣe dandan kọ́mọ ní ṣẹ̀ṣẹ̀ máa gbàdúà fúnra ẹ̀. àmọ́ iṣẹ́ waladun salihun ọmọ rẹ̀ tíṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣàdúà fún bàbá rẹ̀ látara ẹ̀. ayyadakumullahu bi nasri. waladun salihun yad'u lahu. so inú àtharu ni. ọmọ tí wọn bá ní pé bàbá rẹ̀ ò sì rí báyìí o ẹ̀wọ̀n tó wá yà bàbá rẹ̀ sì rán lé kéwú torí Ọlọ́run ṣé ká tún aràn máa ń kéwú ó tún wá di àdánwò ni ṣe máa ń pẹ́ èyí ni ò ṣàdúrà fún bàbá rẹ̀ nù. adamallahu hayata Sheikh. ayyadakumullahu bi nasri. èyí ò ṣàdúrà fún bàbá rẹ̀ aw waladun salihun yad'u lahu. ọmọ tí wọ́n máa tara rẹ̀ rántí bàbá rẹ̀ ṣàdúà fún bàbá àbí tara rẹ̀ rántí ìyá rẹ̀ ṣàdúà fún ìyá náà. ma yanalul khayru bisharri wala yasudu zari'u illa ma zara. ẹ̀yàn Sara ni kó kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó sì rán nílé kéwú kọ́mọ ni wàá wúlò fún kó wúlò fún ìlú kó wúlò fúnra ẹ̀. má Sàránù ni má Sàánù ni. khuz mina dunya bima darat bihi wa aslima ba'da minha wa anqata. ìyókù dànù dáadáa bẹ̀ ni kò mú má bá rán mọ̀ kan níbì kan pé lọ kẹ́kọ̀ọ́ wa dáadáa bẹ̀ náà ni ó lọ mú wa wọn ni wọn wá dàlú rẹ̀ rú wọn ni wọn wá dẹbí rẹ̀ rú wọn ni wọn wá pe àwọn àfáà nírọ́ àwọn àfáà tí wọ́n ṣáájú wọ́n mọ kéwú ni wọ́n fi rán ọ lọ náà fi pé kó lọ lé kéwú
wọ́n mọ kéwú lẹ́yìn ìgbà tí wọ́n mọ lóhùn ni wọ́n ṣe fíẹ́ kí ló wà ń di kéwú bí ẹ bá ṣe tọ́ lọ́hùn. Allahu Akbar. ṣé owó kan ni wọ́n rí ń bẹ̀ ni àbí nǹkan ayé kan ni wọ́n rí ń bẹ̀ ẹni tó mọ̀ ju ọmọ rẹ̀ pé ọ̀yà lọ lé kéwú ọmọ yẹn pé òun jù ú lẹ̀ fọ́lọ́hùn nù ni. ẹ̀rọ àwọn ẹlẹ́sìn wa kejì celibacy àwọn kìíní wọn á ní ọmọkùnrin yìí eléyìí o kó lọ ṣe fada àfi fún Olúwa. àfi fún Olúwa obìnrin wọn á ní kó náà lọ ṣe sista mọdá wọn á fi kalẹ̀ wọn mọ̀ yìí pé kò ní níyàwó bèlè yóò bímọ. Allahu Akbar. so automatically wọ́n ti mọ̀ yìí pé lineage tiẹ̀ ní ibi táwọn fi sí ó parun láti bẹ̀ni òun ní di kàlálà nù. Allahu Akbar. wọ́n sì mọ̀ yóò sì tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀. èyí obìnrin wa ní òun ìwọ náà lọ ṣe kínní wọ́n sì mọ̀ pé òun kò ní lọ́kọ bèlè yóò bímọ. wọ́n sì mọ̀ jùúlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní pé kínní wọn náà fi fún Ọlọ́run. Islam wa ní celibacy nínú àwọn bàbá rẹ̀ ìyá rẹ̀ tí wọ́n fi ọ́lẹ̀ pé lọ lé kéwú wọ́n fẹ́ pé àfẹlẹ́ ilẹ̀ fọlọ́hún pẹ̀lú pé wọ́n nírètí pé ó tún máa bímọ ó sì ò ní kápùrún torí kò séyìn nínú Islam yìí pé má fẹ́ yàwó ṣe máa ń pé dáadáa parí ni wọ́n tún rorò tí wọ́n fi fún Ọlọ́run tán fi yá Ọlọ́run wọ́n fi ọ́ yá Ọlọ́run wọ́n mọ́ Ọlọ́run náà fi ọ́ yá wọ́n mọ́ Ọlọ́run ni wọ́n ti ọ sílé kéwú táà yìí pé tẹ̀sùbọ́ ọwọ́ wọn ni àpẹẹrẹ ṣíríkù lẹ́yìn ni. ìwọ ló máa àṣìráka wọn kì í ṣe Ọlọ́run ló àṣẹ ẹ́ ìwọ ló máa kàfàrà wọn kì í ṣe Ọlọ́run ló fún kàfàrà wọn mọ́ ìwọ ló máa bàdá wọn kì í ṣe Ọlọ́run ló ń bàdá wọn mọ́. kátàkátà tí wọ́n gbé dénú ni mo fẹ́ fi bọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. ní èmi ni mo sọ̀rọ̀ ní kíni mo sọ̀rọ̀ inú àwọn ọ̀rọ̀ tí mo sọ pọ̀ njọ́ náà àmọ́ ìkànnì kí n lè so kí n rìkáàpù rẹ̀ mo sọ mo ní wàhálà àwọn ní súnà gbogbo ẹ̀ súnà kódà bí mi ò sínú bẹ́ẹ̀ tí ò sínú gbogbo ẹ̀ súnà náà ni àní o lè dàbí ànábì. sallallahu alayhi wa sallam. kò ṣeé ṣe jìbìlà rẹ̀ yàtọ̀ so jìbìlà rẹ̀ kò sínú súnà tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àdá ọbẹ̀ so kí ni wàhálà rẹ̀ bí wọ́n tẹ̀lé ànábì ń sùn ni pé ànábì ń sùn ní ìlàjú lẹ̀sùn jìbìlà rẹ̀ lẹ́yìn òní tí wọ́n bá fẹ́ ṣe súnà ni wọ́n fẹ́ tẹ̀lé ànábì lajú rẹ̀ lẹ̀ kárí kó sùn nígbà tó lọ́wọ́ ò dá ọbẹ̀ bọ́ bá lajú lẹ̀ ò ní rọrùn sùn nù ni bó o sì rọrùn sùn jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta tó ní yóò ya yàkuyà. nǹkan mi dé bá a nù ni. so jìbìlà ànábì ọ̀tọ̀ ni. sallallahu alayhi wa sallam. tẹ̀lé òun bẹ́ẹ̀ báyìí bá rìn kì í wẹ̀yìn kì í ṣánpá. sallallahu alayhi wa sallam. ìwọ ò lè rìn bẹ́ẹ̀ kò lè rọ̀ ọ́ lọ́rùn Ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ ó sì lè máa rìn lọ́kọ máa lọ́kọ lónìí wẹ̀yìn báyìí bá fẹ́ wẹ̀yìn 360 degree ní fi yí padà. la hawla wala quwwata illa billah sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. yóò tọ́nu tán báyìí ni pátá yóò fi wẹ̀yìn kì í ṣe pé kó wá wà báyìí kó wá bójú wẹ̀yìn báyìí ara ànábì ẹ̀ ṣe báyìí. sallallahu alayhi wa sallam. ìwọ ò lè rìn bẹ́ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀ àdá ọ bẹ́ẹ̀. bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ nísìnyí bí mọ́tò bá ń bọ̀ tó yí sórí tí mọ́tò bá gbá ọ gbá tó bá lọ ọ parí nù ni Ọlọ́run tún dá ọ lẹ́bi. Ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ kí n wàhálà rẹ
èyí tí Ọlọ́run dá nẹ́bí bẹ́ẹ̀ ni mo fi ní pé sunnatul adabi wa sunnatul akhlaqi wa sunna pin lọ gbáà. ayyadakumullahu bi nasrihi. ọ̀tẹ̀ yìí tó dọ̀rọ̀ ẹ̀yàn fún wa lè yí tá a fi ní takọ́rùbù sọ́lọ́hún tá nẹ́bí bá ṣe. sallallahu alayhi wa sallam. tó àná ó súnmọ́ lọ́hún látàrẹ̀. àwa ni sunna tí wọ́n ń pariwo yìí wọ́n ti gbé ju alukurani lọ. alukurani sì ní ja'ana bitawatur bisubut subutiya tawaturu rẹ̀ kò sí kìíní bẹ́ẹ̀ hadisi ja'a bil ahad kò sí subutiya kò sí subutiya lára hadis àìsí subutiya lára hadis so dilala rẹ̀ zọniyatu pọ̀ ju qat'iyatu lọ. hayyakumullah. mo fi ní sọ̀híhù tó pọ̀ sọ̀híhù Bukhari sọ̀híhù ni sọ̀híhù Muslim wọ́n pin àwọn afáàpin ṣùrùtù tí Bukhari fi gba àdìsí ṣùgbọ́n ẹja lọ́wọ́ sọ̀híhù Bukhari tí wọ́n kójọ tí wọ́n gbé sí martaba àkọ́kọ́ nínú àdìsí táwọn ẹni máa sọ yìí pé lẹ́sàn hadith sahiha hadith da'ifa ok man huwa al-imam al-Bukhari. Imam Bukhari afọ́jú ni. radiyallahu anhu. ọmọ Russia ni ṣe kì í ṣọmọ Lárúbáwá so ó níbi tó gbọ́ Lárúbáwá mọ́. kitab Sahih al-Bukhari Imam Bukhari kọ́ ló kó o jọ. Imam Bukhari ò ní tírà kan tó ń jẹ́ Sahih Bukhari ó ní ó dé ẹ̀yìn ọgọ́rùn ọdún tí Imam Bukhari kú làwọn kan kó jọ báwo ni wọ́n kú wọ́n ṣe ní wọnú ẹ̀. Allahu akbar. hayyakumullah. mo ní ìjọ náà tí mo sọ mo ní mo throw challenge ni kí wọ́n challenge kí má pè mí lórí fóònù jáde jẹ́ kí n mọ̀ wọ́n tá àjíjọ ń sọ̀rọ̀ ká wá àjíjọ ṣe ìwádìí kí ni tírà kìtàbù Bukhari Sahih Bukhari talẹ́ni tó kó jọ àwọn olóko jọ ọdún wo ni wọ́n kó jọ. èmi sọ mo ní ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún ni tí wọ́n bá ní nǹkan mi gbé wá ká àjíjọ jókòó báyìí ká àjíjọ wò ó. adamallahu hayatakum. ẹni Sahih Bukhari mo ní ahadu làwọn èèyàn ní laysa bidilala qat'iyya but Qur'ani bitawatur wal qat'iyya thubut qat'iyya òun ni al-Qur'ani ni so nǹkan kan ò lè lékè al-Qur'ani tó o bá ti gbé wá tí a bá ti rí sanadi kan nínú al-Qur'ani tó sọpọ́tì kìíní ni ẹ dànù. hayyakumullah. ẹni Imam Bukhari tá à ń sọ ok mo sọ yún ní ìjọ yẹn mo ń rí káàpù ọ̀rọ̀ tí mo sọ ni o mo sì sọ̀rọ̀ kan yín pé àwọn kan ní wọ́n fẹ́ àwọn kan ní jímọ̀ ìrun jímọ̀ láago 9 àárọ̀ ni wọ́n fẹ́ máa kí láago 10 wọ́n ní kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀. ẹ̀yìn ìgbà tí wọ́n á dé Èkó ni wọ́n wá sẹ́ndì ọ́díò kan sí mi tí àbúrò àfa Ádámù yáyá yìí ẹ̀gbọ́n rẹ̀ ni ṣé ìwọ làbúrò àbóhùn lẹ̀gbọ́n oṣù kan tó. òun ló ṣe kinní náà ó lóṣù kan ló wà láàrin àwọn tó ajá àgbà báàní náà àmọ́ wọ́n jìjọ wọ Markaz ni wọ́n sì jìjọ wà ní kíláàsì kan náà ni wọ́n jìjọ jáde ni. Allahu akbar. ó mọ kéwú nígbà tó wà Markaz
Ali Jabata òní ńgbà tó Markaz ọmọ kéwú kì í sí kéwú rẹ̀ tó mọ̀ kó tayọ tàfà yìí kì í ṣe pé wàá mọ̀ tayọ rẹ̀. Allahu Akbar. Àmọ́ àbáṣọ pé Ọlọ́run fún un ní pé ó mọ̀ kéwú but ìsọkúsọ tó wá ń sọ látìgbà tó ti mọ́sárì dé ìsọkúsọ ní pọ̀ tó yá sí pé mo á ń wò yí pé fáàmù ọ̀hún náà fáàmù ni bóyá báwo ni fáàmù ni ti rí. ẹ farabalẹ̀. nínú ọ̀rọ̀ tó sọ yìí ó ń fi ìsìbáàtú yìí pé èèyàn lè kírun jímọ̀ kọ́bílà zawal so kọ́bílà zawal sì bẹ̀rẹ̀ láti àsìkò wàlúwẹ̀ ó jà rẹ̀ ó mú jà wá but mo wo gbogbo jà tó mú wá mo ń gbọ́ mi rí àdìsí tó ń gan fúnra rẹ̀ tó wí pé onísúnà lòun tayọ àtàr ló ń kà ó sì ń fi ọ̀rọ̀ Al-Albani jẹ́rìí. ó sọ yún ni lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ Jímọ̀ so èmi ò wá sọ lè àdìsí tó mú wá ó ń ka àwọn àdìsí wọ́n ń pè ní muhdis wọ́n ń pè ní muhaddis ta lẹ́ni ta lè pè ní muhaddis lákọ̀ọ́kọ́ ná ẹni tó yà sọ pé miatu alfi hadis yóò kọ́kọ́ wà lágbárí ẹ̀ ná fi mukhtalafil funun fi mukhtalafil majalat ẹ̀ pé tá a bá ta pẹ́pẹ́ báyìí pa ó lè bẹ̀rẹ̀ sí bí àdìsí pẹ̀lú sánẹ̀dì ẹ̀ pẹ̀lú gbogbo kìíní lórí ṣé n ṣe pé bẹ́ẹ̀ yóò lọ wo tírà muhadisu lẹ́yìn òní so nípa bẹ́ẹ̀ bàbá tó bí ọlọ́run kọ́ wa kẹ́ bàbá náà àmín bàbá ni la lè pè ní muhadis. Allahu Akbar. bàbá tó jáde lára rẹ̀ ni muhadis òun ò tí ì dépò muhadis. nínú àwọn ọ̀rọ̀ tó tún sọ ń bẹ̀ kí n mú kòlásà rẹ̀ kò sí nǹkan tí jẹ́ hizbiya nínú Islam so gbogbo hizbiya hizbu shaitani àwọn ní ṣíríkù lẹ́yìn òní abba kò rí Kùránì inna hizballahi humul galibun so tí o bá sí hizbiya nínú al-Kùránì báwo lọ́lọ́run ṣe tó hizbu gan sí ara ẹ̀. ألا إن حزب الله هم المفلحون. ألا إن حزب الله هم المفلحون. so hizbu àṣetánì ń bẹ hizbu Ọlọ́run ń bẹ but láti wí pé tíra Al-Albani kan àbí Usaiminu kan ó ń sọ yìí pé kò sí nǹkan tí jẹ́ hizbiya nínú al-Qur'ani ajá sí pé ó nídìí kí a wo àwọn méjèèjì wò ká ṣe dẹ̀rásà wọn kí ló mú Usaiminu máa sọ pé kò sí ti jẹ́ hizbiya nínú Islam a wà tafẹ́ lọ sára ìjọba Saudiya àkídà wọn lórí kíní wọn ni pé wọn fẹ́ kí kíní kan bẹ tí ó ta wọn lẹ́nu tí ó ta ìjọba ọba lẹ́nu so ní òfin ní sí hizbu so ká wá lọ mọ́ ìsìláàmù ní ká wé mọ́ ìwékúwé lẹ́yìn òní tẹ́tẹ́yìn bá fẹ́ gbà lọ́dọ̀ yín nù ni so kò sí nǹkan tí jẹ́ síyáṣà tí wọ́n máa wá ṣe tí ẹnìkan máa gbó ọba lẹ́nu tàbí táwọn ẹgbẹ́ kan máa wá gbó ọba lẹ́nu mẹ̀làkíyà tẹ̀ ń lò ní ẹ fi mọ̀ báni kò sì sí mẹ̀làkíyà nínú ìsìláàmù. Allahu Akbar. inú ìsìláàmù gan-an ni ò sí mẹ̀làkíyà. tọ́lá nẹ́bí sọ pé tó bá yá wọ́n padà sọ kínní pé wọ́n padà sọ mulkan adudan ẹ̀ sọ di nǹkan ẹ̀ ń jọba látòrí Bani Umayya tó sì ti bẹ̀rẹ̀
tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni tọ́wáyá sí pé Islam náà ni ṣé bẹ́ẹ̀ ni anabi ṣe ni Abubakar ṣe ọba ni ṣá ọba là anabi ni. Siyasa tó wà lábẹ́ kí tírà kan jáde láti Saudi kó máa sọ pé kò sí ti jẹ́ hezbiya nínú Islam. ti jẹ́ pati. kò sí nǹkan tí jẹ́ pati Ọlọ́run pé pati mọ́ra rẹ̀ nínú Al-Qur'ani. Ala inna hizballahi humul muflihun. So tí o bá wá mú ọ̀rọ̀ òsèmínú fi takò Al-Qur'ani. ṣe rí i pé nǹkan kan ti ń ṣe kíní yẹn nǹkan kan ń ṣe òkè yẹn so nǹkan tó ń ṣe òkè yẹn ni ká kíyèsí. So nísìnyí wọ́n láwọn ìjọ eléyìí tí mò ń sọ yìí mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọjọ́ ká má kó àwọn ọmọ ń rógà gbogbo àwọn sàbáàbù tó ń bọ̀ ní ká má máa ń wò níwò yìí pé àwọn ní kíní kan ni àwọn ní súnà tí wọ́n máa wá tàn wọ́n gbé nǹkan kí nǹkan sí wọn lọ́pọlọ. Allahu Akbar. ẹ jẹ́ ń lọ síbi ọ̀rọ̀ Jímọ̀. ọ̀rọ̀ Jímọ̀ àwọn ẹni wọ̀nyí wọ́n lè ní ìmọ̀ àtẹ̀sìn àti bẹ̀rù Ọlọ́run tó tó àwọn ìmáàmù tó jáde Imam Maliki, Abu Hanifa, Shafi, Hanbali bó fẹ́ bójá sí pé mazhabi Hanbali ó fara mọ́ wípé Jímọ̀ àti Ìdí ó fi ṣe mọ̀kọ́ra nára wọn wípé yẹn lè kírun Jímọ̀ níwàlúhe mazhabi Hanbali ló ṣe ìjáza díẹ̀ gbogbo àfa àpanupọ̀ pé ntí Imam Hanbali gbéra lé yẹn da'if. ìjìmọ̀ lọ lórí wípé àlìjùmọ̀átù ba'da zawal pẹ̀lú àwọn àdìsí ànẹ́bì. ó ń kóòtù àwọn tíra èmi èyí sábà fẹ́ máa kóòtù tíra ń ta àmọ́ nítorí tiẹ̀ ń kóòtù àwọn tíra yìí. Rahmakumullah, hayyakumullah. So láti fi ṣe ìsìbátu pé àwọn fuqaha ìjìmọ̀ gbogbo ulama lórí pé Jímọ̀ o ba'da zawali shams pẹ̀lú àdìsí tó sì fẹsẹ̀ rinlẹ̀ tóun ò mú arú àwọn àdìsí ni wá tí ó sì sínú ntí Imam Hanbali gbára lé. Tírà kan al-fiqhul maliki wa adillatuhu ẹni tó ṣe al-Habibu bun Tahir òun ló ṣe tírà ni. bá ń lọ síbẹ̀. Kismul ibadat nínú tó bá Safa mi'atan kó lọ sínú Kismul ibadat. torí wa tis'in wa thalathin. àwọn àfa àwọn ashabul madhahib al-fiqhiyya àwọn ni wọ́n tú àwọn àdìsí ni wọ́n jẹ́ ká gbọ́ ìntàdìsí ń wí ni wọ́n jẹ́ ká gbọ́ yé. Babu salatul juma yaqul. tó bá lọ sí babu salatul juma. Salatul juma. Salatul juma irun Jímọ̀. Wa sa'yu ilayha. Wa sa'yu ilayha. ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká kánjú lọ Jímọ̀. Fardu aynin. ìyẹn ni pé má jókòó ńlé títí tí ìmáàmù ó fi bẹ̀rẹ̀ útúbà. torí àdìsí kan bẹ tó sọ pé ọlá tó ń bẹ fún tètè dé Jímọ̀ ó dà gẹ́gẹ́ bí ọlá mi tó déédéé ràkúnmí ìmí déédéé màlúù ìmí déédéé àgbò ìmí déédéé adìyẹ. ẹni tó bá tètè dé Jímọ̀ tó ti jókòó kalẹ̀ tó ti wà ń bẹ̀ ládàá rẹ̀ yóò tóbi tó dé yẹn ni pé bó ṣe máa tóbi ọlá rẹ̀ tóbi tó ká fi wé ràkúnmí. so ẹni tí ìmáàmù tí wọ́n ti pèrún tí ìmáàmù ti gorí mímbàrí kó tó dé ládàá rẹ̀ bíi màálù ni yóò máa ní dédé bíi irú màálù
tí a bá débẹ̀ ìmáàmù ti gorí mímbàrí ó ti wá ó ṣẹ̀ṣẹ̀ wá ń wọlé ó wá ní kíní ó ti bẹ̀rẹ̀ útúbà àbí ó ti bá útúbà dé dajì ló ṣẹ̀ṣẹ̀ wá dé jímọ̀ ládàá díẹ̀ lẹ́yìn òbí wọn bá tiẹ̀ wá parí kíní tí wọ́n ti túká ládàá tó kàn ní pé ẹyin díẹ̀ bí ẹyin díẹ̀ náà ni bí ìgbà tó bá wọn jàmáà tí wọ́n ń darí bọ̀ pé mani adraka aljamaa faqad adraka aljuma. salatul jumu'ati was-sa'yu ilayha fardu ayn wa dalilu rẹ̀ fi bidayatil mujtahid tó bá lọ wọnú tírà bidayatul mujtahid juz'ul awwal safa 189 kó lọ wò ń bẹ̀ yóò bá. wa ahkamul qurtubi kó lọ wọnú tírà ahkamul qurtubi al-juz'u yóò bá bẹ́ẹ̀. الثامن عشر صفحة 106 والتحرير والتنوير التنوير والتحرير والتنوير طبعا لو ترى عيوننا الجزء الثامن والعشرين يوبا صفحة 220 إلى 223 ثم الذخيرة الجزء الثاني صفحة 330 حاشية شرح صغير حاشية شرح صغير صفحة 176 والدليل قوله تعالى يا أيها الذين آمنوا إذا نودي لصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. آية قرآن الليون يقول السعي إلى الجمعة فرض عين. أولا وجه الدليل أن الأمر للوجوب انتجم في الديوران واسد لوبه قالوا كجمة والتعريف في الصلاة للعهد والتعريف في الصلاة للعهد كاسد تلياسيكو تيوان في كالي وهي المعروفة يوم الجمعة wípé à ń lọ o níjọ́ jímọ̀ o a fẹ́ lọ kí jímọ̀ ahaduwa ni èyún ni. bá ẹlẹ́ẹ̀kejì. innal jumu'ata badalu salati zuhur. jímọ̀ badalu salati zuhur. aliwajiba. ọ̀ràn àyílà tó jọ̀ràn yẹn tó yẹ ká kí láwàá kí jímọ̀ àáfà àyílà alẹ̀. waqala ibn Arafa. ìfàsíkò àyílà tó bá yá sí pé àsìkò àyílà ni wàlúwé láago mẹ́sàn-án ṣáyílà ti tó. tá a bá ké láago mẹ́wàá àárọ̀ ṣáyílà ti tó. káyílà tó tó ó di lẹ́yìn aago méjìlá. táago kan bá ń wọlé bọ̀ dùkúlù wákìtù lẹ́yìn ni kò yí tó gan. Allahu akbar. wọ́n ń wọlé bọ̀ ni. hayyakumullah. dùkúlù wákìtù òun lẹ́yìn ni. àyílà aago méjì ni gbogbo àwọn àgbàlagbà tí wọ́n fi sáago méjì wàláì làásì wọn àṣì mọ̀ wọn àṣì wò. hayyakumullah. so aago kan àbọ̀. torí zawalu tí wọ́n ń wí ní òjijì ò ní yẹ̀ láago kan òjijì ò ní yẹ̀ láago kan zawalu ò ní ṣẹlẹ̀ láago kan. Sùdíà gbogbo khaliji ni ní táwọn èèyàn fi ń wò pé wọ́n ń kírun àyílà wọn láago méjìlá ìgbà tó rùn tí wọ́n ń yọ ni tiẹ̀ ń yọ.
aago mẹ́ta òru oòrùn ti ń yọ àṣùbà wọ́n ti kásùbà láago mẹ́ta àbọ̀ wọ́n ti kásùbà tó bá fi pẹ́ láago mẹ́rin kọjá aago mẹ́rin lù tó bá bọ́ta ó ti rí ìmọ́lẹ̀ gidi tààrà gbogbo ẹni tó bá gbélé lárúbá lómìnira. عن أبي زهيل بن مالك عن أبيه أنه قال كنت أرى تنفسة لعقيل بن أبي طالب يوم الجمعة. níjọ́ Jímọ̀ àdìsí ni sọ pé orí tọ̀nfàṣà ni ìtẹ́. لعقيل بن أبي طالب يوم الجمعة. ìtẹ́ tẹ́lẹ̀. تطرح إلى جد. آنكم الله. bá tún tọ̀nfàṣà. حياكم الله. حياكم الله. أيدكم الله بنصره. ni wọ́n fi mọ̀ ntàn wí tọ̀nfàṣà ní ìtẹ́ àbí aṣọ a lè pè ní àkísà tá à ń tẹ́kalẹ̀ àbí tá à ń kásẹ̀ lé lórí tá à ń so ìtẹ́ni tá à ń kásẹ̀ lé lórí tó yá sí pé a lè dúró lé lórí a lè jókòó bẹ́ẹ̀ a lè tó yá pé bisat. ẹni tó gba àdìsí wa sọ pé níjọ́ Jímọ̀ tọ̀nfàṣà bùnà Aqil. bùnà Abi Talib. bùnà Abi Talib. yawm al-jum'a. Aqil bùnà Abi Talib yìí inú àwọn fámílì ànábì ni. sallallahu alayhi wa sallam. Abu Talib ni. pé ìtẹ́ rẹ̀ níjọ́ Jímọ̀ tó bá sa síta. tutrahu ila jidari al-masjid al-gharbi. lórí fẹ́ǹsì ìpè kí oòrùn ta sí ìpè tó bá sátẹ̀yìn níjọ́ Jímọ̀. faiza gashiya tanfasata kullaha zillul jidar. kò ní àwọn òní tí kírun àwọn èyí lọ mọ́ṣáláṣí ànábì èyí tí ìgbérun dúró títí tí gbogbo bòójì ògiri ni tí ó fi bo tọ̀nfàṣà ni. ògiri ti bo bòójì rẹ̀ ó ti bo tọ̀nfàṣà làwọn tó lànàbí. kharaja Umar bin al-Khattab wa salla al-jum'a. ni Umar bin al-Khattab máa ń tó jáde ni ó tó ṣẹ̀ṣẹ̀ wá gorí mímbàrí. thumma narji'u ba'da salati al-jum'a. táwọn bá wá padà lẹ́yìn irun Jímọ̀ ni. fanaqilu qa'ilata daha. àwọn wá sunrun kèlúlá ní dé bí ìgbà táwọn kan sùn fẹ́ẹ́rẹ́ tórun ò ní pọ̀. akhrajahu Malikun fi. dùháù yẹn dùháù ẹlòmíì yóò lè tú sí pé àsìkò dùhà bẹ́ẹ̀ sì ni àsìkò dùhà kọ́ bí àwọn sùúlù fáàmì nù ni. torí pé dáhà lọ́hù wàjìhákà hàlákà lọ́hù wàjìhákà.